Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Cheryl Moyi, she's a witch on the wheel of steel. Abi, I make me clap for Commissioner DJ YC. Okay, anything, before anything, yeah, let me leave her for a few minutes. So that it's very there. Oh, they're calling me. YC, 1, 2, 3. Love you. Agege, one girl was popping! I know if you come Agege, make I not take person life before I come out. Person go collect 500K this night. On behalf of Teni Makanaki and small doctor, make me choose one person. Make me
So the title of the song is a very popular place in Abuja. It's gone already. Now, that's what I tell you, yeah? Update your playlist anytime. Hey, Miami. Teni la tún jẹ báyìí.